wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. Oṣegun, and before you go Joe, ṣé ń bá mi monitor àwọn client wa yìí àwọn total vendor services ṣé wọ́n perform ṣá. Sure ma, accounts for inflow ma. Ah, that's very good. I'm happy to hear that. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbàgbé láti bá wọn process invoice discounting facility tí wọ́n béèrè fún. Ṣé mọ̀ pé wọ́n nílò ẹ̀ ní àti fi ṣe àwọn òwe tiwọn náà nílé epo tí wọ́n fẹ́ bá ṣe contract. Ó ṣe pàtàkì fún wọn, ó dẹ̀ ṣe pàtàkì sí àwa náà. Torí ohun tá à ń ṣe nílé iṣẹ́ wa ń bì báyìí ojú wípé ká máa kí àwọn olówó kéékèèké lẹ́yìn kí wọ́n lè. Máa ń bí Àrẹ̀mú. Má dì mí mú bá mi sọ̀rọ̀ fẹ́nu sọ̀rọ̀. Kí ló ṣe? Àrẹ̀mú. Kí ló ṣẹlẹ̀? Káàtì ká màá ní. Ó ti pẹ́ tí mo ti dúró lọ yẹn tí mo rẹkẹ. Mò ń sọ ẹ, mò ń sọ ẹ, mò ń sọ ẹ. Mo rí pé o jáde tán mo ra géètì ẹrù pé mo lé lọ́ mú. Dóná, ó ń gbèsè ní Àrẹ̀mú. Ìwọ náà dà, wo jẹ́ sọ fún ọ. Bẹ́ẹ̀ bá lólówó níran yín, ẹ lọ gbàdúrà kẹ́ rí ṣe. Ṣé Yorùbá mi yọ? Ìgbà tó ń halẹ̀ gangan, ṣé ìwọ gangan ló nílé ni sọ fún mi? Lérí owó tó jẹ mí lọ tún béèrè pé ṣé èmi mo nílé ni. Káàtì ká mọ̀ ní mí. Ọmọ pé bàtọ́ fẹ́ gba nígbà ọmọ mi dọ̀bálẹ̀ mọ̀ ni. Tó ń dọ̀bálẹ̀. Lọ sọ́dọ̀ wọn, kẹ́kọ́ èmi àti àbúrò mi lọ síbẹ̀. Ká máa school níbẹ̀, ká dẹ̀ wà ní boarding house wọn. Kẹ̀dẹ̀ sọ fún wọn pé tó bá tó gbà báyìí o, ẹ wá sanwó iléèwé wa. Ẹ ṣáà mọ̀ pé bàbá caretaker náà wọ́n ti ní pé ká kúrò nílé. Ẹ dẹ̀ lè dá fi èmi àti níran nìkan lẹ̀ sínú ilé. Torí bàbá yẹn lógún kó má lọ fògùn ṣe wá léṣe kẹ́ tó dé. So tẹ́ bá ti lọ bẹ́yẹn tẹ́ bá dẹ̀ ti kówó dé àwa náà a máa gbìyànjú ìwọ̀nba tá bá lè ṣe á fi ràn yín lọ́wọ́. Bọ̀ nífẹ̀ẹ́ mi ṣòro pọ́gbọ́n tó mú àyà ṣe ṣe. Dádì ó máa ṣe é ṣe mo nígbàgbọ́. wáyé tó ṣe jẹ́ ilẹ̀ ń dá ti mọ́tò ẹ̀ ní kọ̀ǹdọ́tọ̀ ni. ẹ̀gbọ́n ṣé àdí gbogbo àwọn ọmọ yẹn àtàwọn tó wà lẹ́kọ̀ọ́ ni àti àwọn tí wọ́n bá ń kó wá láti ìlú òkè bí Ìbàdàn bí kankan ni tó bá ṣe ń kó wọn dé bí Ìbàdàn tán bí à ń ṣe agbèrò à ń lọ ń ṣe ọmọ onílẹ̀ kankan ló máa ń wù wọ́n àti ṣiṣẹ́ máa ń ní wọ́n lára ẹ̀gbọ́n mi ṣe bí mo ṣe wà yìí wọ́n máa ń mọ̀pọ̀ èmi nìkan ni mò ń dá ṣiṣẹ́ yìí. ó dáa ṣé mi lè assist yín láti bá yín tì síwájú dé. ẹ ṣé gan ẹ̀gbọ́n mi mo dúpẹ́ ṣé gan.
wo ìwọ ọmọbìnrin mọ sọ fún ọ kú ọ̀lọ́nà fún mi ọ má dì mí lọ́nà oríire mi o bàbá fẹ́ kọ́ lọ́hún dínà oríire rẹ o ó ti yọ. oríire wo ni òun rẹ̀ sì gbogbo nǹkan tó wà nílé pátápátá òun lè ti tà tán kí ló dé adé ń bí yín ibo lẹ ń lọ kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ nǹkan tó ṣe yín owó iléèwé Bùnmi ẹ tún kọ ẹ san irú ọkọ wo lélẹ́yìn gan pàápàá kí nìkan náà. mo pé tí ń dùn ọ̀nù ṣé torí gbogbo ẹrù tí mo tà ni wọ́n ń dùn ọ́ sọ́ni tó bá yẹ pé torí ẹrù tí mo tà ni ṣé kí n sọ tọrọ fún ọ ṣáà ní sùúrù fún mi o tó ti yọ ní sùúrù fún mi fúngbà díẹ̀ náà ló kù sọ́ni bó ṣe ń wò mí yìí wọ́n lọ ra ilé sí GRA èyí tó wá ra ọkọ̀ tuntun tó dáa ní tí ń pè ní káà èyí ń rà fúnra mi lẹ́yìn ìgbà náà màá tún wá mú ọmọ mi Bùnmi màá tún wá sọ sílé ìwé olówó ńlá yẹ́sìkẹ́. ó sì ń lọ lówó kékeré ẹ̀ tí ì rí san ẹ tún lówó ńlá ẹ kọjá ìyẹn yìí gidi gan ẹ wò mi ò gba gbogbo ẹ̀tàn tẹ́ ń sọ yìí ẹ̀tàn ni tí ò bá ń ṣe ìyá rere ìyá dáadáa ní tó ní skul Bùnmi àti lé ọmọ yẹn wálé gbogbo ará àdúgbò wa rí i pé ọmọ tiwa nìkan ṣoṣo ló wà nílé kí ló dé. do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  ṣé Bùnmi iléèwé tí mo ní kọ́ mọ́ lọ mọ́ ó wá ń sọ fún mi pé ó sì tún lọ sí iléèwé náà mò ń pàṣẹ ẹ̀dá kọjá kí lẹ rò pé mo jẹ́ inú ilé iná tẹ́mi bá pàṣẹ fún ẹ tó ń dá kọjá bí ẹ gbà. tí o bá lọ sí iléèwé ibo ni kó lọ kò ń ṣẹjọ́ yín nígbà tó kì í kàwé níran yín ṣọ́ kàwé lé yín ni. ta ló sọ fún ẹ pé mi ò kàwé account book yes I am counting book mo ka ìwé débi téèyàn kà dé yes kẹ nígbà tí a ṣé wọ́n kàwé. you can't book. yes. ó dáa 2 times 2. 2 times 2. 44. olódo 8 ni 8 2 times 2 8. look at yourself. No, spoke English with me. I spoke English with you. Nonsense talk. You are careless stepping gates. What is this? What is meaning of English? Bùnmi ò sí ilé kó wá túmọ̀ gbogbo nǹkan tó sọ fún mi. Má fún ìbò rẹ̀ mi jẹ́ kó wọlé ìwé ọmọ mi wá. Báyìí káàárọ̀ sà. Báwo ni Nífẹ̀mí? Fine sà, kò sí nǹkan kan sà. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ rí yín ni lórí post tó wà ń ta fún cleaner ni sà. Mo fẹ́ apply ni sà. Nífẹ̀mí, mo ti sọ fún ẹ, yóò lè possible. Etí wo ló fẹ́ bá wa gbọ́? Pé ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa, òun ló ń ṣe cleaner ló ń tọ́jú ọgbà yìí. Kò possible Nífẹ̀mí, mo ti ṣàlàyé fún ẹ. Ọ̀gá, ẹ wò máa ṣe dáadáa. Ṣebí ká sí gbálẹ̀ ni, máa gba tó máa mọ́ tónítóní. Gbogbo àwọn tọ́lẹ̀tì náà ni màá fọ̀ tó máa mọ́ dáadáa. Nǹkan tí màá ṣe ni pé màá rí pé mo tètè jí kí n lè ṣe gbogbo ẹ̀. Àti wípé tí má lè ṣiṣẹ́ fóṣù 3, màá lè fi sanwó school èmi àtàbúrò mi níran ni sà. Ẹ jọ̀ọ́ sà, ọ̀gá ẹ help wa. Wẹ́wẹ́wẹ́wẹ́, màá sọ fún admin manager. Bó tá bá jọ discuss, màá jẹ́ kó gbọ́. Ṣùgbọ́n. All right, sà, ẹ ṣé gan sà. Bọ̀ ìgbà wo wà ní kí n padà wá? Ẹ má worry, màá rí ẹ later, I will call you. Màá pè é. Ẹ ṣé sà, God bless you sà. ṣé ẹ ṣúọ̀ pé ẹ máa lè ṣiṣẹ́ ibà ẹ̀. máa ṣe kò sí iṣẹ́ tèmi ò lè ṣe o ó lè nìkan ní ilé jà. Anyway mo tẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ bá mi ti mọ́tò láti yàn níyàn másámásá dé ilé epo ní bíbá ẹ̀ so kò sí oore kan tó jù bẹ́ẹ̀ náà lọ. Anyway àwọn kọ̀ǹdọ́tọ̀ tí mò ń lò tẹ́lẹ̀ wọn ready láti ṣiṣẹ́ ìdí gan-an nìyẹn tí máa ṣe gbà yín láti ní kẹ́ bá mi ṣiṣẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan-an. ó kàn wá jẹ́ wípé ọjọ́ orí náà ni. ẹ má wò tọ́jú orí o. máa ṣiṣẹ́ dáadáa ẹ gbàgbé nípa tọ́jú orí nǹkan kékeré máa ṣiṣẹ́ o. Anyway but conductor lẹ́kọ̀ọ́ ẹ ní láti mọ àwọn bus stop to bus stop yẹn ẹ ti understand àti mọ owó and then àti mọ bus stop and secondly ẹ ní láti jáfáfá torí àwọn lasma ìyẹn gbọ́dọ̀ gọ́ra ẹ o tẹ́ bá ti lè gọ́ra yín báyìí straight a máa bára wa lóṣòdì ni ẹ̀mí wa ò dẹ̀ lè gbé o ṣe ti get so nǹkan tá a kan máa ṣe ni pé ẹ máa bẹ̀rẹ̀ sí ń pe mile 2 orílẹ̀ mile 2 orílẹ̀ mile 2 100 naira orílẹ̀ 150 mile 2 orílẹ̀ àjàngbàdì òkòkò alábà so mile 2 orílẹ̀ là ń fèsì báyìí ṣe ti gbọ́
ọ̀rọ̀ bí iṣẹ́ ò bá pẹ́ ni. ẹnì kò ń pẹ́ ṣé ó ti ṣe ti. àdìdì ṣe àgbékalẹ̀ nítorí àwọn ọmọ wa àti òbí. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti rò wípé bóyá owó ńlá làwọn máa nílò láti máa fi ṣí àkáǹtì fún àwọn ọmọ wọn. rárá kò rí bẹ́ẹ̀. àǹfààní tó pọ̀ wà nínú ti sẹ́ká àkáǹtì yìí nítorí ìjọ iwájú fún àwọn ọmọ àti fún àwọn òbí ni. nice account. èló la fi máa ṣe àkáǹtì? ṣorí ohun tó pani lẹ́rìn jù òun lóbìnrin yẹn. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rò wípé dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ gbowó jaburata kan lọ sí báǹkì ká lọ open account kó tó di pé àwọn máa ní account níbẹ̀. àmọ́ ṣorí ti sẹ́ká account yóò rí bẹ́ẹ̀ rárá. wọ́n ń pe kinní náà ní zero account opening. zero opening account. bẹ́ẹ̀ ni àǹfààní púpọ̀ dẹ̀ ló wà ń bẹ̀. ṣe tún wá rí yàtọ̀ sí sẹ́ká account yìí a tún ní àkáǹtì kan tá à ń pè ní aspire account. ṣe rí aspire account yìí ìyẹn wà fún àwọn ọmọ tó wà ní ilé ìwé gíga tàbí tí wọ́n fẹ́ wọlé sí ilé ìwé gíga. tí a bá ti ń fi owó yìí pamọ́ síbẹ̀ ní díẹ̀ 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 á ràn wọ́n lọ́wọ́ fún ìgbésókè ẹ̀kọ́ wọn gangan ni. miss pé èmi náà mi lè ṣí fún àbúrò mi tó wà yunifásitì ni. dáadáa dáadáa ṣó tiẹ̀ wá rí aspire account yìí òun tiẹ̀ wúlò púpọ̀ láǹfààní gbogbo èèyàn gan ló lè láǹfààní sí nítorí pé díẹ̀díẹ̀ lówó wọn. ṣó wá rí àti gba fọ́ọ̀mù ẹ̀ gan kò tiẹ̀ nira rárá. tí èèyàn bá ti dé any Zenith Bank tó wà ní àgbègbè ẹ̀ á kàn sọ fún wọn bẹ́ẹ̀ ni wípé òun nílò fọ́ọ̀mù aspire account o tó bá ti mú fún yàn èèyàn dẹ̀ fìlì ẹ̀ ìjọ téèyàn bá wá ní tọ́rọ́ téèyàn bá ti ní kọ́bọ̀ èèyàn máa lọ fi sí díẹ̀ títí dìgbà téèyàn máa nílò ẹ̀ tá bẹ̀rẹ̀ sí nílò. a jẹ́ ń pé mo nílò méjèèjì nìyẹn. lọ́nà wo. sẹ́kà yẹn ó wúlò fún àbúrò mi èyí tó wà ní secondary school and aspire yẹn ó wúlò fún àbúrò mi náà tó wà ní university. a jẹ́ wípé kò tètè jàǹfààní ẹ̀ kíákíá kó tó di pa àwọn ará àdúgbò máa gbọ́. ìjáfara léwu o ẹ̀yin náà tètè wọ báǹkì lọ́sìn kẹ́ lọ sínú báǹkì náà go and obtain the form and fill it at least àǹfààní kan làwọn náà tún jẹ lára yìí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí ẹbí sí wọn. bàbá ń ọ̀rẹ́ mú kankan ń ọ̀rá kankan rẹ̀ mú. ibo náà ó kọ pẹ́ sí. yìnyín tí ìrọkọ̀ o bàbá torí ẹ̀ náà ni mo ṣe wá o ẹ wò ó n ò rí nǹkan kan o kò sí àyípadà kankan fún mi látìgbà tẹ́ ti gbé gbogbo tẹ́ gbé fún mi kò sí àyípadà o ẹ̀yin lẹ́sìn ní kí n lọ ta gbogbo nǹkan ní mi tí mo fowó ara mi ra o mo ta gbogbo ẹ̀ mo kówó rẹ̀ wá ní tẹ́ gbé fún mi tẹ́ ní kí n lọ lò kò ṣiṣẹ́ o ìyìn rí nǹkan kan ìyìn rówó mo sì ti ta gbogbo nǹkan lémi gbogbo lémi ti dahoro o. ààrẹ mú ọ̀rọ̀ kọ. ṣé etí dùn ẹ̀ mo ò sọ fún pé ẹni tí ò ní chase tó máa wọlé a ṣe wedding fún gbogbo yín a ṣègbéyàwó fún yín lẹ́yìn ìyá pé.
èmi yẹn central bank èmi máa ń kó change ẹ̀yin tẹ́ fẹ́ mọ́tò ẹ̀ gbọ́dọ̀ wò pé ká mú change dání. ọ̀gá mo fẹ́ wọlé mo sọ fún iye tí mo fẹ́ mú sílẹ̀ fún yìí o. bos. ọ̀gá mi máa lọ kò zero bos máa lọ sùúrù wọn lọ. sùúrù ló wà ń bẹ̀. nígbà tí bá wọlé sí wọn lókè kò sí change lọ́wọ́ tí mo fún yín lówó ẹ máa rọjú mọ́yàn lówó náà tiẹ̀ lè ẹ gbọ́ pé kí ẹ wá kọ́gbọ̀n ẹ gbà yíyẹ wò ẹ wá kọ́ fìdí lé o àwọ̀ tún wò ní ẹ wò àwọ̀ tún wò ní ẹ wò eré tó ń kọ́ ni lọ́gbọ́n eré tó ń fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n. Tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọ̀ tún wò ní ẹ.